Nigeria is a big lie. A big lie? Yes. I want to substantiate my claim of saying Nigeria is a big lie. Please, listen to Tafawa Balewa, Nigeria's first prime minister, in 1948. I quote him, "Since 1914, the British government has been trying to make Nigeria into one country. But the Nigerian people themselves are historically different in their backgrounds, religious beliefs, and customs, and do not show themselves any signs or willingness to unite. Nigerian unity is only a British invention." Tafawa Balewa, 1948. Yeah. Okay. Now listen to Nnamdi Azikiwe, 1964. "It is better for us and many admirers abroad that we should disintegrate in peace and not in pieces. Should the politicians fail to heed this warning, then I will venture the prediction that the experience of the Democratic Republic of Congo will be a child's play if ever it comes to our turn to play such a tragic role." Nnamdi Azikiwe, 1964. Obafemi Awolowo. "Nigeria is not a nation. It is a mere geographical expression. There are no Nigerians in the same context as there are English, Scots, and Welsh." Okay. 1947. Oloye Lokan Alabi. Yes. Thank you for featuring on State Affairs. Thank you for. Ẹ kálẹ́, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Gbogbo ojúlówó ọmọ Yorùbá mo tún kí yín. Ṣàlàáfíà ni mo bá yín. Àní January yìí ṣẹ́. Bí Ọlọ́run ti ń bẹ àti tí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. A ó délẹ̀ ìlérí wa. Ẹ̀yin náà ẹ ní kú. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ń làkàkà pé ìran yín gbẹ́dọ̀ kúrò nínú oko ẹrú. Àánú Ọlọ́run yóò wá yín rí o. Ẹ ò ní kú sọ́nà bí èéfín. Mo kí yín, Yorùbá ló máa ń sọ̀rọ̀, Yorùbá ló máa ń pòwe. Wọ́n lẹ́ni tara alé ẹ̀ lọ́pọ̀. Ẹ̀yin náà lẹ sọ pé kò ní ríra lọ́wọ́n gógó. Àwí tó wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní Sunday Igboho fẹ́ dà lúrú ni. Wọ́n ní Sunday Igboho fẹ́ bàlújẹ́ ni. Wọ́n ní ọmọ Adéyẹmọ, wọ́n ní tọ́ọ̀gì ni. Ọ̀rọ̀ tí mo wí sọ ẹ́ àbí ó ṣe o. Ó ṣe Ọláolú. Nípa Sunday ọmọ Adéyẹmọ o. Ó ṣe tí ó ṣe àbí ó ṣe. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè. Àrólé Awólọ́wọ̀. Bàbá tó dúró ní dúró pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ kú sóko ẹrú. Bàbá tó dúró ní dúró wípé lábẹ́ bó ti wù kó rí ògo Yorùbá ló máa lò ó. Bàbá tí ò sọra rẹ̀ di àwọn àgbà àyà kótílétà àrùngún ọmọ. Mo kí yín lórúkọ bàbá. Mo tún lórúkọ Sunday Adéníyì Adéyẹmọ tí èmi àtẹ̀yìn mọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà májàsọ́lá. Ikú ò ní pa ẹ́ o májàsọ́lá. Àrùn ò ní ṣe ẹ́ o májàsọ́lá. Ó máa gbáyé. Mo kí yín lórúkọ wọn l'Amẹ́ríkà, ní London, ní Canada, káàkiri ibi tí ọmọ Yorùbá bá wà. Ọ̀rọ̀ tí èmi àtẹ̀yìn jọ ń sọ látijọ́ yìí, ọ̀rọ̀ tó máa Adéyẹmọ ń sọ látijọ́ yìí, ó ń ṣe àbí ò ṣe. Wọ́n ní ẹ̀kọ́ tí ń ṣojú mímu. Ẹgbọ́n náà, mo ní irọ́ náà ń pa nígbà tí mo gbọ́. Ẹ mọ̀, gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ fún mi ẹ̀yin ọmọ Yorùbá, alárìíyí of Yorùbá land, ìdí mi ò gbélé lọ́nà kan. Náà wá ń sọ fún mi pé Seyi Makinde pariwo síta pé ẹ gbà mí o. Àwọn bandits ti wọ ìlú Ọ̀yọ́ o. Wọ́n wà bí kìlómítà 10 síbi tó ń wà, wọ́n fẹ́ pa òun. Ẹ gbọ́ pé ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni bandits ti wọ ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹ gbọ́ pé ṣé lóòótọ́ làwọn Fulani ti fẹ́ take over Ọ̀yọ́ state? Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ariwo tí ọmọ Adéyẹmọ ń pa látijọ́ yìí tẹ́ ló fẹ́ dà lúrú ni? Tẹ́ni àìníṣẹ́ ní da ọmọ Adéyẹmọ láàmú
ṣé ọ̀rọ̀ tó sọ nígbà yẹn ṣó ti ń wá sí ìmúṣẹ? Ìbéèrè ni, torí kò tí ì dá mi lójú. Awíwíwíwí wọ́n ní wọn ò ní gbọ́, afọ̀fọ̀fọ̀fọ̀ wọ́n ní wọn ò ní gbà. Wọ́n wá sọ ọ̀nà dìgbò mọ́mọ Yorùbá lọ́wọ́, wọ́n wá sọ igbó di ọ̀nà, wọ́n pe ọ̀nà ní igbó fún ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ náà rí gbólẹ̀, wọ́n mọ̀ pé igbó rèé o, wọ́n wá ní ọ̀nà ni. Ibi tó jẹ́ ọ̀nà tó yẹ kọ́mọ Yorùbá ó rìn kiri wọ́n yáwó ara wá, wọ́n ní igbó ni. Wọ́n ní Seyi Makinde ló ń lanú lórí awó bá kó sí lẹ́nu kó tó ló sọ wípé ẹ gbà mí, àwọn Fúlàní ti dé, ẹ gbà mí o, Fúlàní ti fẹ́ pa òwú o, wọ́n ti fẹ́ gba ìlú Ọ̀yọ́ mọ́ òun lọ́wọ́. Èyí ọmọ Yorùbá wí, ọmọ Adéyẹmọ pariwo, ẹjẹ́ agbára wa pé ìbànújẹ́ ńlá ni kí ènìyàn wà nílé ara ẹ̀ kó máa fọrùn yín, kí ènìyàn wà nínú ilé ẹ̀ kí ikú kó máa tọ̀ wá, kí ikú máa káàyàn mọ́lé. Láyé àtijọ́ tẹ́nìyàn kan bá lọ tó bá ní ó ti kú o, wọ́n ní ibo ló kú sí, àwọn ló dájú ni. Ṣé Yorùbá tó wà lórí ilẹ̀ bàbá wa tí àwọn Fúlàní wá ń dún ìkòkò mọ́ wa, ṣé arájú ni? Ìgbà tó máa dé yẹn má jáde síta, ṣèbí Seyi Makinde sọ pé Sunday Igboho fẹ́ dà lúrú ni. Ṣé Seyi Makinde lè dá mi lóhùn tàbí kó sọ fọ́mọ Yorùbá pé the attack of July 1st 2021 òun Seyi Makinde ò mọ̀ ń pa ẹ̀? It is because he want to become a vice president. It is because he want to be a vice president of the largest corrupt nation in Africa. Nothing fi ẹ̀mí àwọn ọmọ Yorùbá ń play politics. Ìgbòho dẹ̀ jáde síta wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ alájú wa, ẹjẹ́ agbára wa nínú ìgbèkùn, pé ìbànújẹ́ ńlá ni ká wà nílé kí ikú kó máa tọ̀ wá wá. Wọ́n ló fẹ́ dà lúrú ni. You're welcome, my friend. Fẹ́mi Ògúnṣọlá, bàbá mi Pastor Emmanuel tó gbé adárabóyún ojú òní tìyín, Ògúnwándé Dọlápọ̀, àánú máa fọhùn nínú ayé gbogbo yín. Bàbá mi Emmanuel tó gbé ẹ̀kọ́ alàjá ọdún, àmì ìfòróró yín ò ní gbẹ bàbá mi, kó ló bó òróró yín ò ní ṣòfò. Ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹ́yìn Yorùbá. Seyi Makinde was one of the enemy that Yorùbá have. Kò lè sọ pé àwọn ò mọ̀ nípa bí wọ́n ṣe wá àtàkì olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ní July 4th 2021. He was one of those people nígbà tí Sẹ́ríkì gàngán bú ramúramù tí ò rí kankan ṣe sí, tọ́mọ Adéyẹmọ tún sọ pé òun lọ tó tún gbógun tọ́mọ Adéyẹmọ. Wọ́n ló wá ń pariwo síta lẹ́nìí, ó pẹ́ kí Fúlàní ó tó pa á. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní ìran Yorùbá ò ní nísinmi, ikú òjijì lẹ́ẹ̀ máa kú nínú ọdún yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ pé ìran Yorùbá ò ní délé ìlérí, pé ìran Yorùbá ò ní rí ògo wọn lò, bó ti wù ká ẹ lágbára tó kí security ó wà lọ́dọ̀ yín tó, ikú máa wọlé tọ̀ yín. Ọlọ́run tó ṣe tí ọwọ́ ikú bá Àbáṣà, ọwọ́ ikú á máa bà yín lẹ́yọ kọ̀ọ̀kan ni láṣẹ Olódùmarè. Torí nígbà tọmọ Yorùbá ń ké, tọmọ Adéyẹmọ ń sọ̀rọ̀ pé ẹ má jẹ́ kí kápẹ́ lórí míkímíkí èsìkéṣì má bàa bá wa lórí ẹ̀, ẹni àìníṣẹ́ ní dọmọ Adéyẹmọ láàmú. Ọlọ́run mà tóbi lọ́ba o. Ọmọ Adéyẹmọ náà ń di prophet tí ń sọ̀rọ̀ tọ̀rọ̀ náà dẹ̀ ń wá sí ìmúṣẹ. Alẹ́ ni Ọlọ́run rán yàtọ̀ sẹ́ni tí ń wà wò kọ́ ṣe. Bẹ́ẹ̀ ni ó wù mí yàtọ̀ sẹ́ni tọ́lọ́run gbéṣẹ́ lé lọ́wọ́. Seyi Makinde ò ṣe lọ pé Gani Adams. Ṣèbí Gani Adams ló fi jẹ́ olórí Àmọ̀tẹ́kùn. Kẹ́tùbọ̀ máa wéṣì lẹ́ẹ̀fù ọmọ Yorùbá. Kẹ́wọ́n máa fi ẹ̀mí ọmọ Yorùbá ráre. Kẹ́wọ́n máa sọ Yorùbá sínú ìgbèkùn. Ẹ̀yin àgbà ìkà, ẹ̀yin ìkà ènìyàn
torí pé ẹ fẹ́ ṣe olórí òṣèlú ẹ̀ ń wá ipò ẹ̀ ń wá ń fi ẹ̀mí ọmọ Yorùbá tààfàlà ẹ̀dẹ̀ rí ẹ máa ní ẹ̀dẹ̀ rò pé ẹ máa rí ìyọ́nú Ọlọ́run kò possible sà ṣé ẹ ṣe mọ̀ pé Fúlàní ó ti wọ ìlú Ọ̀yọ́ ni lẹ́nu ọjọ́ mẹ́ta la ń pariwo ṣàríà wọn náà fẹ́ gbé ṣàríà kalẹ̀ ẹ̀dẹ̀ rí ẹni tó jẹ́ tó ń lìdí wọn tó ti gba iṣẹ́ ẹ̀mí ọmọ Yorùbá láti máa pa wọ́n láti dá wàhálà sí ilẹ̀ Yorùbá ẹ rí àwọn yẹmú Sunday Igboho lọ́tà ní Sunday Igboho torí pé ó fẹ́ mú yín lọ́wọ́ kẹ́ má bàa rí ẹ̀mí ọmọ Yorùbá ṣètùtù mọ́ ní Sunday Igboho ti fi di ọ̀tá yín lójijì ó ti Sunday Igboho sọ lánàá ó ṣe àbí ó ṣe. What is the contribution of Seyi Makinde in Gangan? Ó wà lára àwọn tó sọ pé Sunday Igboho gbẹ́dọ̀ lọ sí Gangan nígbà yẹn lọ́hùn torí pé ó ń bẹ̀rù ọ̀gá wọn torí pé ó ń bẹ̀rù Fulani. He don't want to offend Buhari but he don't want to offend Buhari but he want to kill Yoruba to be able to impress Buhari. Wọ́n wá ń fẹ̀mí ọmọ Yorùbá tàfàlà inú yín ò ní dùn kalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá pápátá gbogbo ẹ̀yin tẹ́ dúró nídúró pé kí ìran Yorùbá máa ráre lọ́wọ́ Fúlàní ìyá mi ìyá dọ́là Rókè you are welcome. Ṣé ó ṣe yẹ kí Seyi Makinde máa pariwo rè kó máa sọ kúùsì ṣé ó ṣe ẹ̀mọ́ ni pé Fúlàní ti wà ní ilẹ̀ Yorùbá ṣé ó ṣe ẹ̀mọ́ ni pé Fúlàní ti wà ní Ọ̀yọ́. Mo wá rí lórí social media sórí Facebook ní ẹni Sunday Igboho wá gbà wá o Seyi Makinde ló sọ bẹ́ẹ̀ kà á dá fún Seyi Makinde ẹni ká wá gbé mi Èkìtì ni mo wà ṣùgbọ́n ní ká wá bú ẹni tó bá wà ní gọ́ọ̀mẹ̀ntì ni màá bú Seyi Makinde lẹ́ni kà á dá fún torí amẹ́yí àwọn ẹ̀mí tí àwọn Fúlàní ti fi ṣòfò ẹ ti gbàgbé ọjà Sábó ni nígbàtí àwọn gómìnà márùn máa wá láti ilẹ̀ Fúlàní bí Seyi Makinde ṣe ń gbọ̀n láàrin wọn rèé because he want to be a vice president ẹ wá ń fẹ̀mí ọmọ Yorùbá ń tàfàlà because Baba Tinubu náà want to become a president Fúlàní ń pa ọmọ Yorùbá lọ́tún ó ń pa ọmọ Yorùbá lọ́sì kò kàn yín ipò yìí náà ní kẹsà ti di president kẹ́ni prime president kẹ́ni governor kẹ́ni senator kẹ́ni rep ni ẹ wá fẹ́ ṣe àwọn ọ̀gá yín Fúlàní ẹ wá kó Yorùbá sínú ìyọnu every blessed day ẹ wá ní ẹ máa rí inú ìdùnnú Olódùmarè ẹ lè rí ìdùnnú Ọlọ́run ṣé rí my special advice to the Fulani that enter Ọ̀yọ́ state mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn Seyi Makinde ní ká kọ́kọ́ bá wa yanjú òun ní ká kọ́kọ́ gbàṣẹ kúrò lẹ́yìn ìyẹn kẹ́mú deputy governor àwọn house of assembly ẹ̀ palẹ̀ wọ́n mọ́ àwọn senator tọwọ́ yín bá tẹ̀ àwọn house of rep tọwọ́ wọn bá tẹ̀ ǹgbà yẹn máa mọ̀ pé ohun tí Ìgbòho sọ ní ọjọ́ àná pé ewu ń bẹ lóko lóge fún ara rẹ̀ ewu ni pé àwọn wọ̀nyí either you are a president, you are a governor, you are a senator, you are a rep, it did not matter. What they want is to take over the Yoruba land. Ẹ wá ní Ìgbòho ń parọ́ pé àìníṣẹ́ ló ń yọ lẹ́nu. Ohun gbogbo tí ọmọ Adéyẹmọ sọ lé àná ṣé wọ́n wá sí ìmúṣẹ àbí ò wá sí ìmúṣẹ. Ó kúkú ló ti yọ̀dá ilé méjèèjì fún yín ẹ lọ bàjẹ́ orí tó bá bí yín léèrè kí Ọlọ́run ó mú òun. Torí pé ẹ̀yin lẹ wálé ayé mọ̀yà. Ẹ̀mí ènìyàn ò jọ yín lójú ẹ̀yin èmi nìkan náà ni ìran yín bí ìran yín bá ń kú lọ lójoojúmọ́ kò kàn yín alájẹtán ni yín ẹ̀yin ò ń ṣe alájẹṣẹ́kù ọ̀bàlújẹ́ ni yín ẹ̀yin ò ṣe ẹni tí ń tùlù ṣe Seyi Makinde ò tètè lọ pé Gani Adams kókó àwọn ọmọ ẹ̀ síta di Ààrẹ Ọ̀nà Kakanfò for your land. The Ààrẹ Ọ̀nà Kakanfò, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò kó jáde síta
ẹ̀yin oníyẹ̀yẹ́ ìkà, ẹ̀yin abatẹnijẹ́ gbogbo yìí, ẹ̀yin ọ̀tá orísun yín, ẹ̀yin ọ̀tá ìrántẹ́ ti jáde, ẹ̀yin ẹranko ògbólógbò ọmọ àlè tá ń pè lọ́mọ ọkọ láàrin wa, ẹ̀yin tó dé pé ìdúró yín bí ìran Yorùbá bá parun kò kàn yín, ìdúró yín bí Fúlàní bá ń fọmọ Yorùbá mú gàrí tó bọmọ Yorùbá ń jẹ tó kò kàn yín, kẹ́yìn ṣáà ti lówó ni, ipò tẹ́ ń léyẹ náà ní kókó. Ohun tá à ń sọ lánàá rèé pé ẹgbẹ́ á lọ ọmọ Yorùbá sọ́dọ̀ ni pé Iléyá o ọmọ Yorùbá Iléyá. Mo wà ní bí a ó kò bá mọ bí àmì rè ṣe bóyá ká padà sílé ká jáwọ́ nínú Nàìjíríà ká tètè padà sórísun wa Iléyá o ọmọ Yorùbá Iléyá. Ẹni ẹlẹ́yà náà ń ṣe pé we the Yorùbás tí a bá ṣe ń dórúkọ Nàìjíríà, the Fulani will continue control everything. Tí a bá ṣe ń dórúkọ Nàìjíríà, the Fulani will continue to ride the Yoruba, killing the Yoruba, kidnap the Yoruba, because they will be able to do whatever they like. Lámìnì ẹjẹ́ àlọ́káwa náà ti ẹ̀ lè nísinmi pé ẹ jẹ́ kí Yorùbá ó lọ. Mo sọ lánàá mo ní gómìnà Borno sọ wípé tí táàdì bọ́ọ̀sì tí Tinubu ṣe tán bá gbà wọlé, they will be able to pay salary again. Ìyẹn fi hàn wípé àwa ló ń jẹ tán jẹ. Àwa ló ń jẹ tán jẹ. If not say that I lost my phone. Ìlú tí mo sọ pé wọ́n ti ṣe watermelon yẹn mo débẹ̀ tí mo ní ibẹ̀ náà ti ń gbẹ̀ mo rí oko watermelon lénìí tó pọ̀ lọ rẹpẹtẹ. Ibi tó ti ń gbé ata. Ọ̀rọ̀ Yorùbá wa dàbí asákòkò pẹ̀lú kòkó ẹ̀ ló máa gbẹ lórí ilẹ̀ wa. Ara òrókùn, ara òró ẹdìyẹ mọ́ lórí ilẹ̀ bàbá wa. Mo wá rí àwọn àgbẹ̀yẹ bó ní kálukú ṣe jókòó sórí igi rẹ̀ pẹ̀lú ohun àtàdá àti ìkẹ́bọ̀ ṣakábùlà. Wọ́n wá ní ìwọ́n tàbí ẹ dúró bẹ̀ yóò bá ní o èmi náà pẹ̀ ní bàbá Èkìtì ọmọ Sunday Igboho ní ọ̀nà wa ní gbójú ẹ̀ sókè. Náṣẹ́ ẹ̀wà rí mo wá wo oko yìí ni mo tún wá wò yìí ni Sunday Igboho kéré nínú ayé. Ohun tẹ́ ẹ ní òjò yín lójú ni ìgbà tí Sunday Igboho ní ẹjẹ́ tètè kẹ́hùn sọ̀rọ̀ ká má bàa kẹtẹ sáré ẹni irọ́ ni pọ́mọ Adéyẹmọ àìníṣẹ́ ní dàláàmú àìníṣẹ́ ọmọ Adéyẹmọ olódìyà jẹyìn lẹ́ni. Ṣebí Sunday Igboho lẹ ní ọ̀tá Yorùbá, ṣebí Sunday Igboho lẹ ló fẹ́ dá ilẹ̀ Yorùbá rú, ṣebí Sunday Igboho lẹ ló pe àwọn tí ìkàbàjẹ́lá ẹ má dá lóhùn wá ní àwọn Fúlàní àwọn ọmọ Sunday Igboho ló dà lóru. Ṣé ọmọ Sunday Igboho náà ni Seyi Makinde tún pè pé ó ti fẹ́ pa òun o, wọ́n ti fẹ́ wọ Ọ̀yọ́? Ṣé ọmọ Sunday Igboho náà ni? I met one boy today. Bí mo ṣe jáde nínú oko tí mo lọ náà bá dá mi dúró lọ́nà, wọ́n páàkì mi mọ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ìwé mi ò mọ̀ ìwé eléyìí o, mi ò gbọ́dún eléyìí rí. Yorùbá lè mi ẹ wojú mi dáadáa. Ṣé ẹ rí làbúlà lẹ́ẹ̀kẹ́ mi ni? Ó pẹ́ mo ní èmi lọ́mọ Sunday Igboho ní bàbá wa nìyẹn. Sunday Igboho kéré nínú ayé. Tọ́ bá pẹ́ Sunday Igboho ní àfìwà gbayì of Yorùbá land. Ó ti fìwà gbayì. He was not a senator. He was not a rep. He was not a governor. He was not owed any political appointment. All the Yorubas will love that man. Òun ò sọ wípé ṣebí òun ò bá yín gba security allowance. Pẹ̀sọ́ ẹ lọ bá àwọn bí Gani Adams sọ pé ẹbí bí lè ṣe èmi jẹ́ kan nínú àwọn gómìnà yín tó gba security allowance ni. Sunday Igboho never say that.
nígbà táwọn yẹn fún mi problem wa ọmọ Sunday Igboho ni mi wọ́n ní wà ó ẹjọ́ ẹ bá wa pé lóye Igboho ẹ pé mo ti rò pé bí wọ́n fẹ́ kọ̀ bá bóyá mo wá ní èmi kọ́ tèmi ló jí Igboho léèní bàbá wa ní wà ẹ gidi ká onímọ̀ mama bàbá Èkìtì ẹ̀jẹ̀ mi ni wọ́n lọ́fẹ́ lè nà ní máa lọ ẹni tẹ́ ló fẹ́ dà lóru nìyẹn he was in Germany control in Ekiti torí pé n ta ní òjò wá lójú ló mú kí Fúlàní máa halẹ̀ mọ́ wa torí n ta ní òjò wá lójú ló mú kí Fúlàní máa ṣe wá mọ́ṣábàṣá ṣé ọmọ Yorùbá kan lè lọ máa halẹ̀ mọ́ gómìnà Niger State ṣé ọmọ Yorùbá kan lè kó kí àwọn OPC kan kóra wọn jọ nísìnyí kẹ́ni wọ́n lọ Kano wọ́n fẹ́ lọ halẹ̀ mọ́ gómìnà Kano ṣùgbọ́n àwọ̀gbọ́ ara wa àti tààrà alẹ́ wa lọ́pọ̀ fún àwọn ẹni bí kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ìpínlẹ̀ ayé ní gómìnà kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ìpínlẹ̀ ayé ní sẹ́nítọ̀ tẹ́ mọ tó tọ́ tí ẹ ṣe tí àwọn aráàlú rò pé ẹ máa gbọ̀n ìyànú lára wọn ni tó jẹ́ pé ẹ ń pakùn yàrá wọn ni. àní ẹ̀jẹ̀ á lọ pé ilé yá pé Nigeria is not a country we have nothing in common with Fulani. Mo tún yẹ òyìnbó ìyá yẹ mo tún lo òyìnbó ìyá yẹ lálẹ́ we have nothing in common with Fulani. ẹ mọ̀ pé ìtìjú ńlá ni kí Fulani máa àtàkì odidi gómìnà ẹ mọ̀ pé ìtìjú ńlá ni Ọ̀yọ́ state was a leading state in Yorùbá land ẹ mọ̀ pé ìtìjú ńlá ni fún gbogbo ìran Yorùbá ohun tí bàbá wa Ìgbòho ti ríre tóbi ní pé ẹja máa lọ àwọn wọ̀nyí iṣẹ́ ọ̀rẹ́ wa ọ̀tá wa ni wọ́n tí Sunday Ìgbòho fi ṣe pé ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹja máa lọ àwọn wọ̀nyí ò ṣẹni tá a lè bá máa bá gbélé ikú ni wọ́n they will start to kill Yorùbá one by one wọ́n á máa pa ẹ̀yin Yorùbá wọ́n á máa gbẹ́ Yorùbá wọ́n máa rí Yorùbá lẹ́pa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wá nínú lẹ́yìn gómìnà lẹ́ṣẹ̀ ìpàdé bíríkítí lẹ́wà ní ẹ̀fẹ́ gbọ́ ẹni ti Yorùbá nation ẹ̀ ń takò orísun yín ẹ̀dẹ̀ ń fẹ́ kí orísun yín ó gbè yín kò lè gbè yín you say that you don't want to hear anything Yorùbá nation that means to say you reject your origin ẹ fọwọ́ sí dúwèlé bàbá yín ẹ̀dẹ̀ rò pé ẹ máa ní ayọ̀ ànídálẹ́ impossible torí pé ẹ ti fọwọ́ sí júwèlé bàbá yín ẹ wá dágbádá ìkà ẹ wọ bàtà ìkà ẹ wá dé fìlà ìkà lé lórí ẹ wá rìn ẹ wá ń hùwà bíi ta ni ó mú mi ẹ̀dẹ̀ rò pé inú Ọlọ́run máa dùn sí yín àánú àwọn ọmọ Yorùbá ló ṣe mí lọ́pọ̀lọpọ̀ àwa tá à ń pariwo pé ẹja kò lẹ́yìn wọn tẹ nínú àtúbà èèyàn kan pàdé lẹ́nu ó ní ẹjọ́ Yorùbá lè ṣe yẹ ohun ti dé báyìí bàbá wa sọ wípé ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ó ní nígbà tí bàbá wa tí ọwọ́ ẹ̀tẹ̀ nǹkan tó fẹ́ tẹ̀ tán bàbá ò gbé wálẹ̀ mọ́ òkè ló ń gbé lọ àánú ẹ̀yin Yorùbá ló ń ṣe mí ayé yín gangan náà fi ń ba ayé yín jẹ́ ẹ̀yin wá ń pa ayé títí yín tú ayé títí wọ́n ṣe wọ́n wá pa ayé títí wọn papọ̀ mọ́ ayé títí yín láti ba ayé yín jẹ́ oore wo ní Nàìjíríà fẹ́ ṣe fún yín tẹ́yìn ń parọ́ tàn yín the promise they make 1999 láti gba Babangida what call Ọbásanjọ́ onáà sì ń sọ fún yín lẹ́nìí iná omi ọ̀nà àbí ìyá kan pè mí lánàá ó ní àwọn pẹ̀ṣẹ̀ ní àti mo ṣe yẹ nítorí tí tòun lòún fi ṣe òun serve for good 35 years ọkọ serve for good 35 years ó ní nothing ọmọ táwọn tún bí gan wọn àríṣẹ́ ṣe oríwo ní Nàìjíríà fẹ́ ṣe yín oríwo ẹ̀ ń fàyè yín ẹ̀ fi tú àwọn ọ̀jẹ̀lú
tẹ́ ẹ pè lólóṣèlú ẹ ń fàyè tí yín ẹ fi ń tó ayé wọn ṣe wọ́n wá ń fàyè tí wọn wọ́n fi ń fàyè yín jẹ́ a ní ẹjẹ́ á lọ. Nigeria did not have anything in good ní ìpamọ́ for Yorùbá land for Yorùbá people tí ẹ bá gbà wọ́n á pa. Àánú Yorùbá ló ṣe mí, àánú ara mi dẹ̀ ń ṣe mí, àánú ara mi ń ṣe mí, mò ń dárò ara mi, kì í ṣe tukú kì í ṣe tààrùn. Wọ́n pa bẹ́tẹ̀ lára Yorùbá tẹ́ ẹ bá sì ń tẹ̀lé àwọn Seyi Makinde, àwọn Sanwó-Olú, àwọn Bọ́lá Ahmed Tinubu, àwọn Ṣẹ́gun Ọ̀ṣọ́bà, Olúṣẹ́gun Ọbásanjọ́, Bísí Àkàndé, Iyọ̀lá Omiṣore, Gbẹ́ngà Daniel, Fáyọ̀ṣe Fáyẹmí, Ṣẹ́gun Òní, Níyì Adébáyọ̀. Tẹ́ ẹ bá sì ń tẹ̀lé wọn ẹ máa dárúkọ wọn, ẹ máa dárúkọ gbogbo wọn, ẹ máa dárúkọ gbogbo wọn. Tẹ́ ẹ bá sì ń tẹ̀lé wọn Fúlàní á pa bẹ́tẹ̀ sí yín lára. Gbogbo àwọn tí mo dárúkọ yọ ọmọ wọn kò sọ́mọ wọn kankan lé mọ́, wọ́n ti kó àwọn tó mọ̀ pé ìlú ò rọrùn but wọ́n rí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí òṣùwọ̀n táwọn fi make billions of naira. Ta ló tún pè? Hello bàbá mi. Hello. Ẹ ṣé bàbá mi. Yes sir, yes sir. Okay, okay. okay. Wọ́n pa bẹ́tẹ̀. Ohun gbogbo títí ní àmàdé yẹn máa sọ ń bẹ̀yẹ ní ẹja gbára wà. Tí Yorùbá bá dúró, that everything tí àwọn bàbá wa ti ṣe ní ọ̀bẹ lọ́bẹ̀ yẹ á padà. Ẹjẹ́ agbára wà ẹni nóò ojú yìí ti wá ń já. Gómìnà Borno ti sọ wípé tí ẹ bá ṣe èyí tẹ́ ẹ gbà they won't be able to pay salary again. Ta ni máa jìyà? Nígbà tá a wo náà ṣùwọ̀n owó tó ń dá lọ sínú fẹ́ àpò federal government tí Yorùbá ló pọ̀ jù mẹ́. Àwa ń ṣiṣẹ́ bí ẹni à ń jẹ̀jẹ̀ ìrírí. Somebody like Seyi Makinde wá ń pariwo lénìí nítorí kí gbogbo wa ká mú òkú ká máa lẹ̀kọ́ mọ́ ká sọ dìgbà tí àwọn mùsùlùmí bá lọ sí Mẹ́kà tó ń sọ̀kò olùṣètánì ká máa lẹ̀kọ́ mọ́ wọn àwọn olóṣèlú yẹn pé o lè níyìn ìkà níyìn abaniláyé jẹ́ níyìn. Kí lẹ̀ ń wá lẹ́yìn wọn? They have nothing. They have nothing. Bóyá wọn ó ti rí pé àwọn yẹn close mọ́ wọn fẹ́ bọ́ǹbù òun ló fi pariwo síta. They know. Ìgbà tí Fúlàní pọ̀ ọmọ mẹ̀kúnnù tán pààyàn lókè Ògùn tí wọ́n ju ọmọ kókó wẹ̀ tí bàbá ẹ̀ gbé tí bàbá gbé àjòkú ọmọ ìkókó dání tó ń wò tó bẹ̀ ń sọkú tó mi rí. This Seyi Makinde ò sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tó rí pé wọ́n wá fẹ́ dọ̀dọ̀ títì ń tán ó wá fi gbé bọ́nú. Bójòjò bá ṣe ọmọ olówó wọn á ní kó rọ́jú kó fomi tó ru ẹja sẹ́nu. Òjòjò tó bá ń ṣe ọmọ olówó ó máa gbọ́ sorry my dear ó ní àwọn ní mami dad wọ́n máa ní sorry now sorry get well son that jeep I promise you I will bought it for you get well son wọ́n ní oh sorry ó yá eat small tó bá jọ ọmọ tálákà ni wọ́n ló lórí burúkú tó gbé ṣe ẹ̀dí. When the Fulani is killing the tálákà in Òkè Ògùn in Ìbàràpá in Ondo State in Ọ̀wọ̀ in Èkìtì killers in Ogun State in Lagos State all those core politicians say nothing about it. Wọ́n wá ṣe atẹ́gùn Boko Haram náà yìí rí o. Boko Haram ò tí dọ́dọ̀ wọn atẹ́gùn náà èrè òtọ́ fi gbé bọ́nú yìí. Yorùbá ẹja padà lẹ́yìn wọn. Ẹja tún èrò ara wa pa. Mo sọ lánàá, if Yorùbá realize that we don't have leader, a máa gbára wa kó lọ́wọ́ àwọn ìkòkò ajẹnirun Fúlàní. But I just believe pé our leader, we have a leader, we must show respect for them. Wọ́n á máa tà wá fún Fúlàní.
ẹ̀mí wa náà máa fi gbowó lọ́wọ́ àwọn Fúlàní torí pé ìkà ni gbogbo wọn. Àwọn ló mú ẹni tó jẹ́ pé ó fẹ́ ṣe ìran Yorùbá lóore náà mú lọ́tà. Wọ́n sọ Sunday Igboho di ọ̀tá. Wọ́n ní Sunday Igboho ló ń dà lúrú. Láàárín àwọn àti Sunday Igboho náà ta ló ń da ìlú rú? Láàárín àwọn àtolóyè ṣe Sunday ọmọdé Yẹmọ Igboho ta ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́? Wọ́n máa jáde títa nígbà tí ń bá láwọn kan tó ṣe ẹjọ́ ẹ bá wa pé Sunday Igboho kó gbà wá o. Ìgbà tọ́mọdé Yẹmọ ní ó yá ẹja dìde kágbára wa. Níbo lẹ wà? Níbo lẹ wà? Níbo? Ọmọdé Yẹmọ tó sọ pé òun ò fowó anybody, òun ò fẹ́ owó. Ẹ kàn sọ fún wa wípé ẹ wà lẹ́yìn wa ni. Wọn ò lè jáde torí oil block, torí ipò, torí ìjẹkújẹ, torí ojú kòkòrò, torí olè, torí pé ẹ̀jẹ̀ akótílétà ń bẹ nínú ayé wọn, ẹ̀jẹ̀ arúgbó ń bẹ nínú ayé wọn. Ní ayé Yorùbá ò fi jẹ́ nǹkan pàtàkì nínú ọkàn wọn. Ọmọ Yorùbá àkókò rẹ̀ láti tú èrò ọkàn wa pa. We the Yorubas that we know a ò ní bòmíì ju ilẹ̀ Yorùbá lọ, that we believe that Yorùbá is our land. The only solution is to say bye-bye to Nigeria. Let us quit. Have our own nation. Orílẹ̀-èdè tó ti gbà lọ́wọ́ àwọn bàbá wa ní 1940 ká gba nǹkan wa padà. Ìkólọ wa ni ká gba ìkólọ wa padà. Ògo wa ni ká gbà padà. Ẹ̀tọ́ wa ni ká gbà padà. Ayọ̀ wa ni ká gbà padà. Àwa là wá ní. That is the solution. That is the solution. Tí ènìyàn kan bá sọ fún yín, bí wòlíì kan bá sọ bó bá sọ̀rọ̀ pé òun rí ìran pé Nàìjíríà sì máa dá ilẹ̀ lóko pa ẹni ta ló sọ bẹ́ẹ̀ kan ní bàbá Èkìtì tó sọ bẹ́ẹ̀, irọ́ ló pa. Níbo ló ti rí náà? Ọlọ́run wo ló bá sọ̀rọ̀? Ọlọ́run wo ló bá sọ̀rọ̀? Tí wòlíì kan bá jáde síta pé òun rí o Nàìjíríà is okay, ẹ sọ́dọ̀kúta pa. Irọ́ ló ń pa olè ní. He want to belong. Ó wá ojúrere àwọn ọ̀jẹ̀lú yìí ni. He want to belong. Tí ọba kan bá ṣe wọ́n ti sún wa kàngírì. Ẹlẹ̀ wọn lóko. Orin ká máa ń kọ́ nígbà táwọn kékeré. Wọ́n ní bó bá jẹ́ lágbájá ló ta bélébèlé ẹ̀ṣà balẹ̀. Bókú ẹ̀wọ̀ sọnù sígbó. Bí Seyi Makinde bá ta bélébèlé ẹ̀ṣà balẹ̀. Bókú ẹ̀wọ̀ sọnù sígbó. Àwọn tí pípa tí Fúlàní pa ọmọ Yorùbá tí ò jẹ́ nǹkan kan lójú wa, tí Fúlàní náà bá pa wọ́n kò jẹ́ nǹkan kan lójú wa mọ́. Wọ́n ti sọ wá di ọ̀dájú. Wọ́n dá ojú wa káwa náà dá ojú wọn padà. The only solution is to have our own nation, Yorùbá nation. Mo sọ fún yín, ìkórìtà tá a wà yìí, ẹ já gbàgbé nípa ọmọlúàbí o. Ọmọlúàbí ẹ̀nà fi ń tú wa jẹ bí ẹni túṣu jẹ o. Ọmọlúàbí ẹ̀nà fi ń fìyà jẹ wá. Yorùbá òkùnkùn ní sọ̀rọ̀. Gbogbo nǹkan ni Yorùbá ń gbà mọ́ra. Kì í ṣe gbogbo nǹkan ní sùúrù yanjú o. Kì í ṣe gbogbo nǹkan. Níbi tó bá ti yẹ kó o bínú tó o bá bínú bẹ̀, wọ́n á gbẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ. Níbi tó bá yẹ kó o ti dákẹ́ tó o bá dákẹ́ bẹ̀, wọ́n á gbẹ̀tọ́ ẹ lọ́wọ́ ẹ. Àti dákẹ́ tó ìkórìtà tí Yorùbá wà yìí, káwa náà máa tú bí ejò ni. Kójú ká máa wọn yẹn ni bẹ́ẹ̀ ṣe ní kó ìkìrìnàjú yẹ kí gbogbo wa ká máa ranjú, kójú wa máa tọ́ná síta kó máa ràn pa àwọn ọ̀tá wa. Ní ìkórìtà tá a wà yìí, we must fight for our freedom. We must fight for our independence. We the Yorubas, we need our independence. We have nothing in common with Fulani at all. We are not a killer at all. We are not war. Please, we the Yoruba, most especially our Tawandi, ajá wa màmá iná kí ẹ mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ yẹn dáadáa. Ajá wa lẹ́ni lẹ́yìn. This is time for us láti pa ọ̀bọ. Ẹ má tẹ̀lé àwọn olóṣèlú yẹn mọ́. Wọ́n mọ̀ àìmọye àwọn ọmọ ológo Yorùbá tó wà lókè òkun. Táwọn olóṣèlú yìí máa ṣe wọn mọ́kè òkun. Torí wọ́n mọ̀ pé táwọn yẹn bá wá tán bẹ̀rẹ̀ sí panipiti ayé wa máa nítumọ̀. They don't want Yoruba to live a better life. We must leave Nigeria. Nigeria is a evil. Nigeria is a terrorist. Nigeria is a kidnapper. Nigeria is a killer.
We the Yoruba must say bye-bye to it. Today, join the movie race. Let us deliver our Yoruba land. Good night.